àṣé Bọ́lá Oyèbámijí náà ní ohun kọ̀ọ̀kan ní ìpamọ́, àṣé àwọn kan ló lọ́wọ́ nínú ìkọlù Tọ́ba. Ẹ tún wá gbọ́ ìkìlọ̀ tí wọ́n tún ṣe fún Koko Zaria. Kí lóhun tí lẹ́ṣọ́rà yìí ṣe fún àwọn ọlọ́pàá gan tí wọ́n fẹ́ fi fẹ̀dí rẹ̀ síta? Ṣé ohun tó tún yẹ kí ìjọba Nàìjíríà tún máa ṣe leléyìí? Bàbá ọmọ fi áyọ̀nù gbóná ju ọmọ rẹ̀ lábẹ́. Èyí lohun tó ṣẹlẹ̀. Kí ló tún ṣẹlẹ̀ tẹ́yìn tún para yín báyìí? Ìjà láàrin àwọn ẹgbẹ́ òṣèlú. Shehu Sani ti rọ ìjọba láti ṣe dáadáa lórí àwọn tó kú sójú ogun. Tàgbọ́ ni pé lẹ́ṣọ́rà fásitì Nnamdi Azikiwe ní Akwa ní ìpínlẹ̀ Anambra ní ọlọ́pàá ti fi gbòòrò fi gbé báyìí o lórí ẹ̀sùn tí wọ́n fi kàn pé ó ń gbèrò láti fi ipá bá akẹ́kọ̀ọ́bìnrin kan lájọṣepọ̀ nínú láàbù. Fọ́nrán kan ló gba orí ayélujára èyí tó ṣàfihàn bí àwọn akẹ́kọ̀ọ́ ti ṣígun lọ dènà dé títí táwọn ọlọ́pàá fi ṣìkún òfin mú un. Ó ṣojú mùkòrò ló fìdí rẹ̀ múlẹ̀ wípé báwọn ti ń gbìyànjú láti wọlé sínú láàbù ọ̀hún làwọn ń gbọ́ ariwo náà lákọlákọ. Èyí ló mú kóun sáré lọ ké sí àwọn yòókù. Lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn sì ti ké sí iléeṣẹ́ ọlọ́pàá. Ibi tí lẹ́ṣọ́rà náà sì ti ń gbìyànjú láti sá lọ ni wọ́n ti náwó gan lẹ́yìnkùlé. Oh, yeah. Now you ever? Yes. Again. Jesus Christ. Video. Shame on you. Wait. Jesus. Ṣé ohun tó tún yẹ kí ìjọba àpapọ̀ tún máa sọ leléyìí báyìí? Ohun tí a tún gbọ́ ni pé ìjọba ti kéde láti máa tójú bọ bí owó ṣe ń wọlé sí ọwọ́ àwọn ará ìlú àti iye àwọn tó ṣì wà nínú òṣì. Wọ́n ní àwọn máa ṣe àgbéyẹ̀wò bóyá ààlà tó wà láàrin ọlọ́rọ̀ àti tálíkà ń dínkù sí i. Wọ́n ní àwọn fẹ́ máa gbé ìgbésẹ̀ yìí láti lè jẹ́ kí ìgbésí ayé kó rọrùn fún tẹrú tọmọ. Àwọn Yorùbá bọ̀ wọ́n a máa ní bí kú ilé ọ̀bá sí tòde ò lè já o. Bí Tọ́ba ṣe fòṣẹ́lẹ̀ tó kú lójijì kò ṣe yín àwọn alátakò gbogbo lẹ́nu iṣẹ́ wọn. Tọ́ba táwọn èèyàn mọ̀ sí baálẹ̀ ọkùnrin mẹ́ta ìkòkò ajẹgúnjẹran tó wá dédé dágbére fáyé lójijì. Ó yẹ kẹ́ ti mọ̀ wípé ejò ikú rẹ̀ lọ́wọ́ nínú ni. Bí ikú rẹ̀ sì ṣe mú kí gbogbo ìlú pa lọ́lọ́ yìí, òun ló jẹ́ kí àwọn ọlọ́pàá tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tó lè lọ́wọ́ nínú ìwà ibi yìí. Ẹ tún wá gbọ́ ohun tí wọ́n tún sọ fún Koko Zaria o. Ṣàdédé lọmọkùnrin kan bóde tó sì ń ṣe ìkìlọ̀ wípé kí Koko Zaria tètè lọ farapamọ́ nítorí kó yọ nínú ewu kan láìpẹ́ yìí. Láìmọ̀ wípé ọ̀kan nínú wọn Tọ́ba ló máa padà forí kó ìjàmbá náà. Ọmọkùnrin náà tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Ibro, òun ló ṣe ìkìlọ̀ wípé kí Koko Zaria tètè yẹra nítorí ikú tó ń pa ojúpọ̀ ẹni òwe ló ń pa fún ni o. Bí Ibro ti ń ṣe ìkìlọ̀ rẹ̀ bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá náà ti dẹ̀yìn láti máa tọpinpin àwọn tó lè lọ́wọ́ nínú ikú Tọ́ba. Bọ́lá Oyèbámijí tí ọ̀pọ̀ mọ̀ sí Ambo ti ṣàlàyé pé òun kò ní lọ́kàn ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, ṣùgbọ́n ó ti ń jọ bí ẹni wípé àtọ̀runwá ni wọ́n ti fi ipò ọ̀hún dá mi lọ́lá. Ó tẹ̀síwájú wípé ìpinnu mi ni láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ kádàrá èmi àti Ọlọ́run. Ó tún tẹnumọ́ wípé láti ilẹ̀ wá ní iṣẹ́ àgbẹ̀ jẹ́ ohun tóun nífẹ̀ẹ́ sí jùlọ. Fún ìdí èyí iṣẹ́ àgbẹ̀ ọ̀hún náà ni òun yóò sì mójútó bí òun bá dé orí ipò nítorí pé iṣẹ́ àgbẹ̀ jẹ́ iṣẹ́ tí mùtúmùwà ìpínlẹ̀ Ọ̀ṣun mú lọ́kùnkúndùn. Ó mà ṣe o, àwọn jàǹdùkú tún ya bo ilé ẹgbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC, wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ pẹ̀lú ìbòjú lójú wọn. Ọ̀kan lára àwọn olùgbé agbègbè náà tí ìkọlù náà ṣojú rẹ̀, Rasheed Abiola, sọ fún iléeṣẹ́ ìròyìn kan wípé níṣe làwọn jàǹdùkú náà ṣínà ìbọn bolẹ̀ ní kété tí wọ́n dé ibùbá ọ̀hún tí wọn kò sì wojú ẹnikẹ́ni. Ohun tó ṣe ní láàánú kò ṣẹ̀yìn bí bàbá ẹni 70 ọdún ti bá ìkọlù ọ̀hún lọ àti ẹnìkejì tí ọta ìbọn fò lọ bá, bẹ́ẹ̀ làwọn kan farapa yẹ́lẹyẹ̀lẹ. No, don't let them see you. Don't let them see you. Come on, be better. Eléyìí mà tún lékè nǹka o. Ó gbẹ̀ntàn mọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti fi gbòòrò òfin gbé bàbá tó fi áyọ̀nù gbóná jó ọmọ rẹ̀ lábẹ́. Ọmọ rẹ̀ ti ṣe ọmọ ọdún 10 nítorí tó ń tọ̀ lé ẹ̀fún àbẹ́ẹ̀dìkẹ̀ èrè ayé ò mà ní dèwà o. Ìṣẹ̀lẹ̀ tó wáyé yìí ní ìpínlẹ̀ Ondo ní ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀, èyí ti mú kí agbẹnusọ ọlọ́pàá tójú bọ ìṣẹ̀lẹ̀ náà SP Àbáyọ̀mí Jimoh ó sì fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀
lọ́jọ́bọ̀ Thursday ó ṣèlérí láti dá sẹ̀ríà fún bàbá ọmọ ọ̀hún. Amos Paul tó jẹ́ bàbá ọmọ náà làwọn aráàlú tí nàka àbùkù sí látàrí ìgbésẹ̀ akin tó gbé yìí àti igbó ibi tí bàbá ọmọ ti ń fi ayọ̀nù gbóná jó ọmọ lábẹ́ nítorí ìtọ̀. Sẹ́nẹ́tọ̀ ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ Shehu Sani ti rọ ìjọba àpapọ̀ wípé kí ìjọba má ṣe gbàgbé àwọn olùkọ́ tó pàdánù ẹ̀mí wọn sójú ogun, bẹ́ẹ̀ sì ni kí wọ́n má ṣe gbàgbé àwọn mọ̀lẹ́bí wọn pẹ̀lú láti ṣe dáadáa fún wọn. Níṣe ni Sani tún rọ ìjọba pé kí wọ́n má ṣe gbàgbé àwọn ológun tó pàdánù ẹ̀mí wọn pẹ̀lú sójú ìjà láti ṣe dáadáa sí wọn pẹ̀lú. Lóòótọ́ lẹ̀mí ò láàrọ̀, owó kò sì lè ra ẹ̀mí padà, ṣùgbọ́n ohun tí ìjọba bá lè ṣe fún àwọn mọ̀lẹ́bí àwọn tó pàdánù ẹ̀mí wọn yìí ní í ṣe pẹ̀lú ìgbésí ayé wọn tí wọ́n fẹ́ máa gbé. Applauded Mr. President and security agencies on the rescue of our children who were in captivity for about 56 days. So from the Chief of Army Staff to the Director General of SSS to the Inspector General of Police and of course to the Minister of Defense and particularly the Commander-in-Chief that led the operation. We also noted the fact that 3 of the personnel who went for the rescue operations lost their lives in the course of trying to rescue those children. An army lieutenant from Ghana was killed, this sergeant was killed, another private soldier was killed, and many were wounded. So on behalf of the Senate, we decided that also the teachers, 2 teachers that were in captivity with the children were also murdered. So we've taken the motion, we've applauded government, we've applauded the security agencies, and we are pleading that the same be extended to any other part of the country where the majority are in captivity. And so today we just felt, after discussion with the leadership, that we want to also support the victims' families. Like the young lieutenant was just 28 years old when he died in that operation. So we are sending a token of 50 million to them to be divided into the 5 deceased families. The family of the 2 teachers, the family of the 3 operatives who lost their lives, 10 million each on behalf of the Senate. So is this a view of the Senate? Those in support say aye, those against say no. The ayes have it. Look at the Senate. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ àti àlọ́ ń jábọ̀ ròyìn sí ìgbọ́ yín. Ire o.